ọjọ́ ìbí ṣe pàtàkì ó ṣe kókó láyé ẹni ojú rẹ̀ bá rọ́dún kó forí ọpẹ́ sẹ́nu kó dámúsòfé dùmarè. ọlálẹ́kan o ìjẹ̀bú ni ọmọ eré ni wà èmi bọ́ ọyọ̀ mo bọ́ dúpẹ́ wípé ojú rẹ̀ tún rọ́dún tuntun èmi bọ́ dúpẹ́ lọ́wọ́ olúwa ọba mo bọ́ ọyọ̀ tó pọ̀. àrídùnnú ló jẹ́ fún Albania tó ló lọ pé Ọmọwùmí àpẹẹrẹ rere ló jẹ́ fún ara olúwa pẹ̀lú ọ̀nà olúwa òkè òkè lọ́mọ rẹ̀ ó sì mọ gani ìwé mọ́ ní ká mọ̀ ká yọjọ́ orí wa o ká lè máa fọkàn wá sípà ọgbọ́n ni mo wíhun. Ọlálẹ́kan ọmọ Adékọ̀yà CEO of Adékọ̀yà Motors ọkọ̀ Albania tó ló lọ pé Ọmọwùmí bàbá ọ̀rẹ́ olúwa bàbá ọ̀nà olúwa ẹni Ẹlẹ́dùmarè dásáyé mo fẹ́ kó máa yọ̀ lókù. gbogbo ọjọ́ kejìdínlógún oṣù kẹjọ ọdọọdún lọ́jọ́ ìbí rẹ ọ̀gbòjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu nínú òfin nínú ọ̀la lọmọ pàǹdọ̀rọ̀ ọmọ Adékọ̀yà ń dàgbà. Jésù ó jáyé asán ẹni gbáyé tí ò ní Jésù ó jẹ́ kóró o ìgbà tí mo ní Jésù mo jèrè gan. mo wá fẹ́ kó o sọwọ́ gẹ́gẹ́ síwájú bí ẹni tó fẹ́ gbọ́mọ jó mo fẹ́ kó o mọ̀ sàmì àṣẹ mo fẹ́ kó o mọ̀ sàmì wìtìwìtì. ọkọ Dámilọ́lá bàbá dẹ́ndẹ́n ló ní kí n mọ̀ ṣàdúrà fún ọ ó ní orí rẹ ò ní burú o ó ní torí wípé ọrọ́dún tuntun ò ní bá wọn tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀ láíláí ó ní kórí rẹ ó gbé ọ kó oríire owó kó oríire ọmọ àti rí àìkú tí ń ṣe baálé ọrọ̀ wàá gbọ́ gbogbo bí olúyẹyẹ tu ya o wàá gbọ́ bí olúyẹyẹ tu yẹ wàá pẹ́kànrin kése wàá rí kàngẹ́kàngẹ́ bí àgbà alágẹmọ ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ ogbó rẹ ò sì ní ráre wàá fẹ̀yìntì jẹ́wọ́ ọmọ ní pẹ̀lú ìrọ̀rùn. Ọlálẹ́kan o ọmọ Adékọ̀yà o apọ́nbẹ́pọ̀rẹ́ agùntàsọ́ lò eyín mẹ́nugún ọ̀pẹ́lẹ́ngẹ́ awẹ́lẹ́wà lọ́kùnrin olójú oge ẹlẹ́sẹ̀ oge ẹlẹ́nu oge alára oge olójú oge gbogbo ara oge ní mi ní jọjọ́ mi ní òní tẹ́láíláí òní kábùkù òní ṣìṣe òní róńgbé sọnù bí òṣè bí ọmọ lọ́lá olúwọba òní ṣòfò. orí bùkún gbà lọ́wọ́ Ọlọ́run ayérayé orí bùkún gbà lọ́wọ́ Ọlọ́run ayérayé ọpẹ́ mi máa rẹ o. níwájú Ọlọ́run ọ̀gá ògo. mo fẹ́ kó o gbọ́wọ́ lórí wàá máa sọ fólúwọ ọba tó dá ọ sáyé wípé orí rẹ ò ní burú láéláé o mo wá fẹ́ kó o náwó méjèèjì síwájú máa fólúwọ ọba sọ́ni ò ní fọwọ́ méjèèjì gbọ́mọ sí láyé lọ́lá Jésù lókè ọmọ wọn níjẹ̀bú o ìjẹ̀bú ọmọ alárẹ̀ ọmọ awùjalẹ̀ ọmọ arójòjòyè ọmọ alágẹmọ ògún wọ̀yọ̀wọ̀yọ̀ ọmọ aládìyẹ ògògòmọ̀gà ọmọ adìyẹ bàlókùn omi lìlìlì ara òrókun ara òródìyẹ ọmọ òun ṣe ni òun yọ̀yọ̀yọ̀ ọ̀yọ̀yọ̀ má yọ̀ mọ́ ohun tí ṣe ni ò lè pa ni ọmọ dúdú ilé kò mọ bẹ́ẹ̀ ṣe níjọ́sí pupa tó mọ bẹ́ẹ̀ ṣe òkúkú sí ńlé ọmọ mọ̀rẹ́yẹ mọ́ mọ̀rọ́kò ọmọ mọ̀rọ́kò tán ẹyẹ sì ti fò lọ ọmọ mo ní súnlé mọ́mà lọ́bẹ ọbẹ̀ tí ń bẹ nílé kò mọ̀ lè bẹ́sùn nílé baba tó bí wọn lọ́mọ ọmọ onígbò mọ̀dé ọmọ onígbò mọ̀wọ̀ Ọlálẹ́kan o ìwọ lọmọ onígbò kan àjèjì ò gbọ́dọ̀ wọbẹ̀ àjèjì tó bá wọ gbòòrò yóò dẹnẹbra lé baba tó bí yín lọ́mọ ní Ìjẹ̀bú ọmọ èrè nìwà ọmọ lọ́wọ́ ìṣẹ̀báyé ìran Ìjẹ̀bú nínáwó dọ́là kóyìnbó tó kọ́wọ́ dé òyìnbó dé tán owó ọ̀hún pọ̀ sí ni towó ogúnjí tó dóde kó tó dowó ẹrú kó tó dowó ọmọ òrìṣà jẹ́ ń dàbí onílé yìí ni wọ́n fi ń gbé itọ́ Ìjẹ̀bú owó kẹlẹ̀bẹ̀ Ìjẹ̀bú owó ìgbẹ́ Ìjẹ̀bú owó ìtọ̀ Ìjẹ̀bú owó dúdú Ìjẹ̀bú owó pupa Ìjẹ̀bú owó kékeré Ìjẹ̀bú owó àgbà Ìjẹ̀bú owó gbogbo Ìjẹ̀bú tí mo mọ̀ pátá ni wọ́n lọ́wọ́lọ́wọ́ o nítorí wípé Ìjẹ̀bú òde Ìjẹ̀bú ni Ìjẹ̀bú gbọ́ Ìjẹ̀bú ni Ìjẹ̀bú ìsara Ìjẹ̀bú ni ayẹ́pẹ́ Ìjẹ̀bú ni Ìkòròdú Ìjẹ̀bú ni Ìjẹ̀bú ọmọ onílé ńlá ọmọ aláṣọ ńlá ọmọ aládìyẹ ògògòmọ̀gà eléyìí tí ń fẹ̀yìn tí ẹ̀yẹ bí awọ́ kègbékègbé aláṣọ ńlá ajúwa ṣe o kí Elédùmarè kó bá wa dá Ìjẹ̀bú sí gbogbo ọmọ Ìjẹ̀bú pátá ẹ ò ní ṣọ̀fọ̀ èmi Olúrótìmí ọba Akéwì lóní ìsì àwọn ọmọ rẹ̀ aṣojú rẹ̀
a ò sì nífẹ̀ẹ́ lòmí ìrọ́pò rẹ láyé ẹ bá mi sàmí wìtìwìtì. ẹ lè subscribe sórí YouTube mi Ọba Akéwì onípàṣán ọ̀rọ̀ kẹ́lẹ̀ máa rọ́ nírúurú orin ewì tí jáde nílé iṣẹ́ wa. lágbára lọ́wọ́ Elédùmarè ẹ ò ní pòfo òdòdó ayọ̀ yín ò ní rẹ̀ dànù. ọlọ́pẹ́lọpẹ́ yẹ bàbá o wá gba ìyó. ẹ wá bá mi kí Jésù kó má má ṣe. ọjọ́ ìbí ṣe pàtàkì ó ṣe kókó láyé. ẹni ojú rẹ̀ bá rọ́dún kó forí ọpẹ́ sẹ́nu kó dámúsò f'Èdùmàrè. àwọn èèyàn bẹ́ẹ̀ Ọlálékan o Ìjẹ̀bú ni ọmọ èrè ni wà. ló bá mi ṣe. tèmi bá ọyọ̀ mo bá ọ dúpẹ́ wípé